ọjọ́ ìsinmi ìkẹfà lẹ́yìn mẹ́ta lọ́kan. Ẹ jẹ́ kí a gbàdúrà. A gbé ọ̀gá Ọlọ́run torí pé wọ́n ní ọba olú ẹgbẹ́ ọpẹ́ wa. A lọ sínú ẹ̀kọ́ Bíbélì tí òwúrọ̀ yìí máa bá wa lọ. Ẹ̀mí mọ́ darapọ̀ mọ́ wa. Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ ẹ̀yin bàbá wa nínú Olúwa. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì tí òwúrọ̀ yìí, a fẹ́ kí ẹ dá orúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Ajínrere Olúṣẹ́gun Ezekiel Oguntolu láti inú ìjọ Paul mímọ́ ìlú Ìyànà Mẹ́ta. Jáde wá. Orúkọ mi ni Ajínrere Olawale Oladejo láti inú ìjọ ìpínlẹ̀ mímọ́ ti ìlú Ìbàdàn. Lónìí, àkọ́sórí ẹ̀kọ́ Bíbélì wa kò yí padà. Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkòrí àwọn àbùdá adarí àìwà bí Ọlọ́run ìkejì. Orí ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lónìí ni ìbára ẹni jẹ́. Kí ni mo pè é? Ìbára ẹni jẹ́. Ibi kíkà wa ni ìwé òwe orí 21 ẹsẹ̀ 1 sí 9. A ó kà á. Ọ̀rọ̀ Lẹ́múẹ́lì ọba, ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ìyá rẹ̀ kọ́. Kí ni ọmọ mi? Kí sì ni ọmọ iná mi? Àti kí ni ọmọ ẹ̀jẹ̀ mi? Má ṣe fi agbára rẹ fún àwọn obìnrin tàbí ìwà rẹ fún àwọn obìnrin tí ń ba àwọn ọba jẹ́. Kì í ṣe fún àwọn ọba Lẹ́múẹ́lì, kì í ṣe fún àwọn ọba láti mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì í sì ṣe fún àwọn ọmọ aládé láti fẹ́ ọtí líle, kí wọn kí ó má bàa mú wọn á sì gbàgbé òfin, wọn á sì yí ìdájọ́ àwọn olùpọ́njú. Fi ọtí líle fún ẹni tó múra tó láti ṣègbé, àti ọtí wáìnì fún àwọn onínú bíbàjẹ́. Jẹ́ kí ó mu, kí ó sì gbàgbé àìní rẹ̀, kí ó má sì rántí òṣì rẹ̀ mọ́. Ya ẹnu rẹ̀ fún ayájú nínú ọ̀rọ̀ gbogbo ẹni tí ń ṣe ọmọ ìparun. Ya ẹnu rẹ̀ fún òdodo, ṣe ìdájọ́, kí o sì gbèjà tálákà àti aláìní. Èròǹgbà wa àkọ́kọ́ ni láti ṣàfihàn àwọn ẹni inú Bíbélì kan tí wọ́n lọ́wọ́ nínú ìbára ẹni jẹ́, àti láti sọ lẹ́sẹẹsẹ àwọn okùnfà ìbára ẹni jẹ́. Ìkẹta ni láti ṣe àfihàn ìgbé ayé wíwo àwọn adarí àti gbajúmọ̀ kan ní àwùjọ. Ẹ já lọ sí ìfáàrà. Ọ̀nà tí àwọn gbajúmọ̀ àti ọlọ́rọ̀ fi ń fa ara wọn fún ìbára ẹni jẹ́ ní ìran òde òní mú ìbani nínú jẹ́ púpọ̀, tó bẹ́ẹ̀ tí ènìyàn lè rò pé Sódómù àti Gòmórà mìíràn ni a wà. Èyí pé ìwà bí àwọn ènìyàn ṣe ń bára wọn jẹ́, bí wọ́n ṣe ń ṣèṣekúṣe, bí wọ́n ṣe ń ṣìwàwù, a lè fi ìgbani retí ìgbà Sódómù àti Gòmórà. Ìbára ẹni jẹ́ ni àṣejù, fífi ara ẹni fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara, pàápàá jùlọ àgbèrè, ìlòkulò ògùn. Ètò wọ́pọ̀ lónìí ìwà àgbèrè. Ọmọ kékeré náà ti bara rẹ̀ jẹ́, ọmọ ọdún 10 ó ti já ìbálé. Ìwà àgbèrè yìí wá pọ̀. Baálé ilé aya rẹ̀ tó a lọ síta lọ hùwà ìbàjẹ́. Lílo òògùn, a rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lo àwọn òògùn kògùn lónìí la fi ń bara wa jẹ́. Àwọn òògùn yìí díẹ̀díẹ̀ ó lè ṣe kíni, ó ń pa wá sára. Ọtí líle, aṣọ ìwọ̀kuwọ̀, ẹ̀wọ̀n táwọn ọmọ àwọ̀ lóde òní, wọ́n dẹ̀ tó rìn ní ìhòòhò, wọ́n sì pè pé wọ́n wọ aṣọ. Ọ̀nà mìíràn ni tó jẹ́ ìwà ìbáraẹnijẹ́. Àti ohun gbogbo tí a lè kà sí ìṣekúṣe tàbí ìwà àìmọ́. Ní ọ̀nà wo ni àwọn adarí wa fi pa kún ìbáraẹnijẹ́? Àwọn adarí wa, ọ̀nà wo wọ́n fi pa kún? Báwo ni a ṣe lè gbé ayé láti pa àwọn òfin Ọlọ́run nípa ojúṣe wa sí àti àwọn aládùúgbò wa mọ́? Àwọn ohun tí a ó jíròrò lórí lónìí ni wọ̀nyí. Ọlọ́run á kọ́ wa bí a ti lọ sínú àwọn ìjíròrò rẹ̀. Kí ni ìjíròrò àkọ́kọ́? Sọ ìtumọ̀ ìwà ìbára ẹni jẹ́ láti ẹsẹ̀ Bíbélì wọ̀nyí. Ìwé Genesis orí 9 ẹsẹ̀ 1 dé 22 àti Genesis orí 19 ẹsẹ̀ 4 dé 5. Kálúbà wà níbi Genesis. Náà sì bẹ̀rẹ̀ sí ṣe àgbẹ̀, ó sì gbé ọgbà àjàrà, ó sì mu nínú ọtí wáìnì náà, ó mu àmupara, ó sì tú ara rẹ̀ sí ìhòhò nínú àgọ́ rẹ̀. Ámù bàbá Kénáánì sì rí ìhòhò bàbá rẹ̀,
ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjì lóde. Kí ni ẹ lè sọ nípa ìwà ìbáraẹnijẹ́ níbẹ̀? Hallelujah. Ohun tí mo lè sọ nípa ìbáraẹnijẹ́ nínú gẹ́gẹ́ bí ibi tí a kà á sọ̀rọ̀ nípa Nóà nínú ẹ̀. Gbogbo náà la mọ̀ pé Nóà jẹ́ èèyàn kan pàtàkì níwájú Ọlọ́run kó tó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tí a ń pè ní ọtí. Ní kété tí Nóà ti bẹ̀rẹ̀ sí ní fi ọtí kan ẹnu, a rí pé ó mu ọtí yẹn ní àmupara, ó wá tú ara rẹ̀ sí ìhòòhò láti bẹ̀rẹ̀ ó sì ba ara rẹ̀ jẹ́ níwájú Ọlọ́run. Ìwà ìṣòwò nìkan láti pàṣẹ kó ba ara rẹ̀ jẹ́, ọmọ rẹ̀ kan tó fi orí kó nínú ẹ̀sùn náà. Ìyáàdùn akílẹ̀ rí sọ sí ìbéèrè. Tí a bá wò ó, a rí wípé ọtí ló jẹ́ kí Nóà ó di ẹni rádaràda tí ó dẹ̀ di ẹni tó ń ṣépè fún ọmọ rẹ̀ tí kò lè bá ilẹ̀ Yorùbá mu ní àkókò yìí. Kì í ṣe Nóà nìkan, tí a bá wo Lọ́ọ̀tì náà nítorí ọtí àmupara, nítorí pé ọtí àmupara tí ó mu tó ti fi kọ́ra títí kò mọ ìgbà tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n dùbúlẹ̀ tí wọ́n fi bá a ṣe títí wọ́n fi lóyún fún àwọn ọmọ rẹ̀ méjèèjì. Ó dà bẹ́ẹ̀, bí a ti sọ nù, ó dà. Kí ni ó yẹ kí ó jẹ́ òdiwọ̀n Kìrìsìtẹ́nì? Tí a bá wo ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 18, ó ní ẹ má ṣe mu wáìnì ní àmupara nínú èyí tí lùlù wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ohun tó yẹ kó jẹ́ òdiwọ̀n fún àwa Kìrìsìtẹ́nì lóde òní ni pé kí a má ṣe kún fún ọtí, ṣùgbọ́n kí a kún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run. Òun nìkan ló lè ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́. Ẹ ṣé dájú wa, ká kún fún ẹ̀mí mímọ́. Àwa onígbàgbọ́ jẹ́ a kún fún ẹ̀mí mímọ́. Ká má ṣe gbọ́ tí láàyè láàrin wa, má jà jẹ́ ọ̀mùtí. Ìbéèrè kejì sọ wípé ronú lé ìwé òwe orí 29 ẹsẹ̀ 4 sí 7 kí ó sì sọ ìdí tí a fi sọ di èèwọ̀ fún àwọn ọba àti àwọn alákòóso láti mu ọtí líle. Ìwé òwe 31 ẹsẹ̀ 4. Ó lè kì í ṣe fún àwọn ọba Lémúẹ́lì, kì í ṣe fún àwọn ọba láti mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì í ṣe fún àwọn ọmọ aládé láti fẹ́ ọtí líle, kí wọn kí ó má bàa mu, wọn á sì gbàgbé òfin, wọn á sì yí ìdájọ́ àwọn olùpọ́njú. Fi ọtí líle fún ẹni tí ó múra tán láti ṣègbé, àti ọtí wáìnì fún àwọn tí inú wọn bàjẹ́. Jẹ́ kí ó mu, kí ó sì gbàgbé àìní rẹ̀, kí ó má sì rántí òṣì rẹ̀ mọ́. Ya ẹnu rẹ fún ẹni tí ó yani nínú ọ̀ràn gbogbo, ẹni tí ń ṣe ọmọ ìparun. Ya ẹnu rẹ fi òdodo ṣe ìdájọ́, kí o sì gbèjà tálákà àti aláìní. Ó yá, ẹ bá wa sọ kí ni. Ohun tí a ṣe pàṣẹ náà ni wípé tá a fi sọ di èèwọ̀ fún àwọn ọba náà ni wípé nígbà tí wọ́n bá ti mu ọtí kan tó dibi pé wọ́n fẹ́ ṣèdájọ́, yálà ọba ni tàbí olórí ilé ni, ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu ẹni tó ti mú dá yàtọ̀ sí ẹni tí kò tí ì fi nǹkan kan sí ara rẹ̀. Ọtí ló máa control ẹni tí ó ti fi ọtí wáìnì sára. Kò tiẹ̀ wá ṣe pé ká má mu àmupara, ṣùgbọ́n ká tó sá fún pátápátá, torí pé láti ibi díẹ̀díẹ̀ làmupara náà ti ń bẹ̀rẹ̀. Ṣé ká sá fún díẹ̀díẹ̀? Ẹ wo ọtí àmupara kì í ṣe fún onígbàgbọ́. Ẹ má mu ọtí. Ohun tí a kẹ́kọ̀ọ́ lé lórí òní, ẹni tó bá fi ara rẹ̀ fún ọtí, ọtí ló máa darí rẹ̀. Irú wọn máa ń ṣìwà, wọn máa gbé àrí fún ẹlẹ́bi, máa gbé ẹ̀bi fún aláàrẹ̀. Ẹ jáwọ́ ìbéèrè kẹta. Fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ka ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 21 sí 21. Báwo ni a ṣe lè sọ ọtí àmupara mọ́ okùnfà mímú ìdàgbàsókè bá iye ríra? Tí a bá wo ìwé Róòmù yẹn, láti Róòmù orí 1 tàbákà láti ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 29, a ó rí wípé nípa mímu ọtí wáìnì ó mú kí àwọn ènìyàn kí wọ́n gbàgbé Ọlọ́run, kí wọ́n gbàgbé òfin Ọlọ́run, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìfẹ́kùfẹ́ Ọlọ́run. Tí a bá fẹ́ wá so ọtí mímu, tá a bá fẹ́ so pọ̀ mọ́, eléyìí ó lè mú kí ọtí mímu kí ó mú kí ènìyàn kúrò ní iwájú Ọlọ́run pátápátá. Bí àpẹẹrẹ, tí a bá wo Nóà àti àkọ́kọ́ fi ṣe àpẹẹrẹ àti Lọ́ọ̀tì tí a fi ṣe àpẹẹrẹ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, a ó rí wípé ọtí mímu ló kó bá wọn. Eléyìí sì lè mú kí wọ́n gbàgbé òfin Ọlọ́run, kí ọkàn wọn gbéga, kí ọkàn ènìyàn gbéga ju bí ó ṣe wà lọ. So tí ọkàn èèyàn bá dẹ̀ ti gbéga ju bó ṣe wà lọ, àwọn ìwà èrí, ìwà wọ̀bẹ̀, ojúkòkòrò, àgbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwòrán sí ìwà rẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ rú ènìyàn bẹ́ẹ̀, iye rẹ̀ máa ra sóhun tí ṣe ti Ọlọ́run, kò ní láyọ̀ Ọlọ́run. Ohun tí ayé àti ìfẹ́kúfẹ́ nìkan ní àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kíni, wọ́n máa lé gbà. Ìbéèrè tó kẹ́yìn, ìbéèrè 4 sọ wípé báwo ni àwọn onímọ̀ ìwé àkọ́kọ́, òṣèlú
adarí ẹ̀sìn ìyẹn àwọn àlùfáà ṣóyé wa, onímọ̀ ìṣègùn àwọn dókítà àti àwọn mìíràn tó wà ní ipò adarí ṣe lè fi ìwà ìbàjẹ́ ṣí ipò wọn lò ní ìran wa yìí, tó lè fi ìwà ìbàjẹ́ ṣí ipò wọn lò ní ìran tí a wà yìí. Wọ́n á tẹ̀síwájú pé kí ni ìdájọ́ Ọlọ́run fún àwọn olórí bẹ́ẹ̀. Ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 1. Gẹ́gẹ́ bí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 21 ti ṣe kọ sílẹ̀, ní àrán kan, ìpànìyàn, ìmutípara, ìrédè o àti irú wọn ni àwọn tí mo ti wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. So gẹ́gẹ́ bí ibi tí a kà pẹ̀lú ìbéèrè tó wà níbí, onímọ̀ ìwé, òṣèlú, adarí ẹ̀sìn, a rí wípé tí wọ́n bá ti wà ní ipò yẹn a máa gùn wọn, ṣùgbọ́n bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣí ipò yẹn lò kò níye wọn, torí wọ́n ṣe kàmpé láti débẹ̀ tẹ́lẹ̀ kọ́ ni àbí bá ṣe yàn wọ́n síbẹ̀, ṣùgbọ́n láti pàṣẹ ohun tó jẹ́ gbòógì ìbáraẹnijẹ́ ibẹ̀ ni ọtí. Ohun tí Ọlọ́run dẹ̀ sọ níbí ni pé gbogbo ẹni tó bá ti fún ara rẹ̀ fún ọtí, àgbèrè, panṣágà, ó ní àwọn tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni wọn kì yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn tó bá ṣe irú kan báà ni wọn kì yóò ṣe kí ni jogún ìjọba Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹ ti sọ dájú wa, pàápàá àwọn olóṣèlú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yẹn nìkan la máa ń kọjú sí, kódà àwọn adarí ìjọ ńkọ́, bí yàn bá kówó ìjọ jẹ ó ń bara rẹ̀ jẹ́, bí yàn bá jẹ́ alágàbàgebè ó ń bara rẹ̀ jẹ́. A gbọ́dọ̀ jẹ́ ẹni mímọ́ bí Ọlọ́run ti fẹ́ kí a jẹ́. Ẹ jẹ́ ká lọ sí ìkádìí. Ìwà ìbaranijẹ́ dàbí ọtí àmupara tó di bárakú. Ẹnikẹ́ni tó bá bọ́ sínú ìdè tàbí ìgbèkùn rẹ̀ nílò agbára ẹ̀mí mímọ́ láti gba ìtúsílẹ̀ kúrò ní inú rẹ̀. Fún ìrònú, bí a bá ṣe jìnnà rere tó sí ọtí líle, sí ni àtàkété sí ìwà ẹ̀gbin tó. Ẹ jẹ́ ká wo àkọsórí wa papọ̀. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 18. Ó yá o, ẹ má ṣe ohun àìní àmupara nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ní orúkọ Jésù, a ó kún fún ẹ̀mí. Rúdurùdu ò ní gba ayé wa, kò dẹ̀ ní gba ilé wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run, a gbé ọ̀gá fún ọrẹ tó rán sí wa lówùrọ̀ yìí, Olúwa ṣe gbọ́ ọpẹ́ wa. A ti kẹ́kọ̀ọ́ lórí ìbáraẹnijẹ́. Àwa bẹ̀ fún orí ọ̀fẹ́ káwa kó má bá ara wa jẹ́, Olúwa fún wa lórí ọ̀fẹ́. Ká má ṣe ṣe ara wa lò. Jẹ́ ká lo ara wa fún ògo Ọlọ́run. Jésù Kristi